La descente ça y. Ege so bi epen. Uti gbeni. Onya no nya zebu. Ade owie. O ça y. Ija. Mais tu wewe na ko ni me ça y. Bo. Ato to me. Oko dan kan ha ro nu ni. Wo ju gwetu me. De ga ko ni. Sa ba no so bo so mo no. Uri ya me na de ni a to me. Gbe sasa wa ni. To ka ke nu mi e mo to e. Runda me do de ga na ni awu ri hu ta wa na. Wo ri o onya wa no lo wa na da fe no nya wa. O si e. Na we ti me je ya tu lo. I lare I yore wo wie e go gina fio ina e kuru tama ina ga ma me mama be na ya ni wa ni e una pagbe ginya una ni e bo ko e ba ni e bo ko e sayi de na hunwa o maria magozo ikin di we ni fu akore ni hunwa wa na de we ni medola orori eri ati aja yen ni wa me aseme ya yen ya de me kan aboye de we no see me dikin o ga to wo boke gba o kan de eri aje ami moto e mo akan o mu ege awon age atu ja 3 fo we to boke ila o toke wa sun o do abi me fi se na wa bi je mi na mi o wa na lolu bo vp o sayi o dame edeni nekoruwe o kaka bo dame o so di wa ma bi loyin uhe na ya bi omo ya amukari ya be no ga bi emu e no ri ga je sayi ya bi you no bi ni no re e mana ba dem not bi mu bo vp so di wa ma bi loyin wa ka mi je me again no bi me no mukari ya be amu no ma be o ya ka na amu ni huwa so di wa ma bi loyin ge o gba we o se ti le tan me dem no wa bi me ka be o ni aya na ge me kian boye ya wa nyunyi me ni yin awi hera megbe ikije megbe era won bo vibi eje mo bi combination of bad blood awon bi keke bo vibi ma be ge ni a amura me boji amuje me azen oni no we vama o wa do so de bo me but wa si fe koto wa na bia me wa na wa gwa wa si koto wa na ade be kan mire e ma kun ya ro wa ma gan bia me na reserve ko ma no fe abo wa ya si me koto saloboa baba o tewe wa jo kenu weje akon do lele ma me na ni khari abe baba e mistake o gari na o kan me ke ni ari abe o kan awu jo bo me saloboa de do lade ogun elegbe yayi ni gbare won legbe igbine jore okada do we decide we go akin gun o bi Dangote bo wi o sala la baba lao won nu geme bo ade na ya ma de yo ya ma mi to baba lao change lao ona run na we ni Jesus Christ o sanu dazi adera ye ya gun ya kegun ene ko mo o sayi na ate gbamu ya me ma ke be ni yawo wa ko le ko ma de o te ni amoko
Beka de gege ma say we je fe fi yan kwa loko. Iyan re uti adegi yan girlfriend. Ogwe wa o kino. Ote. Iyan akwe. Wo yan akwe ngele kwa zuwa. Onigo no. Mohama we no kin. Ora 1000 naira wo ti amoko. 1000 naira. Uzuwa gbe. Ah. Ime ye kesi. Ah o kino ya. Wa kino nwa se na. Ijaji. Dem nu gwa lọ́nà yigo ya wu na. Wa ji go na wu. O la lo ti o bo nu woni ma ye nu e. E ma e wu. Ni ke nu esin. Ọmọ mi nu ya temi no re ba. Me na wa polo se na. O ma un na gi e. Ha. E ti makuwan. Wa temi wa re ba se. Hey, o. Se nu we wa gba se na. We ma nu we do ma. Mohi. Wa wi ni ma unu e. O le ge sa lo kwa. Ke o bo ye ma. Ogwa ti go mo boy o ma te no re ba. Ogwa yo boku wa emu e. Awon mu emu. Ogwa we le na. Ogwa we le na. Ogwa we le na. Ti wo me o. Ewo. Idu wana gwa me na. Wo me mu gwa wona. Ama ta mu gwa wa e. La anya nu ya me gwa dress. Me go gbe ara ka ko. Madam we jaji on already. Oma be go boy. Yi. Aturu o. Ingo be ro bo ni o no ka wo. Kari ti ni go me. Ona ye wa de o. O ba wu. Abe yo bo na na ko me. Wa ge o. Ge wo. Abesi die la wa. E gi aru de ye ba. Oga gbe ku aban. Sawa muda ya ah. Why me? Lewe. Why me? Only the ma odun na we. Iduna waje. Huh? Why me? Me OZ. Osaze mi no wa. Ati me. Mewo. Where talk me? Mo kan tell you where. Oma. Me ati daddy. Yeah, daddy. The one and only son of Odumakiti. Ona dono baje o. Na. You might tell me no bungbe. Ma o ni ma zu wa se. Ma ra pa we bi kugbe. Ma o ni ma ra pa. Mo so wa do ale ba ni ma wa. Ma wa ti wa ba. Iyan bebe ro. Wa ka. We ma se na. Ma wa. Agbe gaju we na. Yes, na. E ka gaju mo. Ku gbe yi. Unu go tuna. Ima gbego. Gbego. Magbego. Ele na no no responsible. O bia no wa dey responsible. Why una keke no ye? Tame. Bi ka tele mo keke ni aji me nguna. Iyo pa le nguna. Eri me no nguna ni onu ma yese. O bo gbe na be. We ku gbe ari nguna nya. No say me ma we me nguna be government. Obewe o nguna no the government. Ege na do aye eru live anya mere ba. Nguna ime wa nguna. Bi wa ke me na wa nguna. Bi wa 2,500 I pay me there. I saw me there. You go need Where my school? Calculate wow lily more 2 years, 3 years. Also I have he may one responsible. What me view you? How you go there? Funny walking here. Responsible. Funny walking here. Tell
Ola ko nonsense. Why I could die? No. Taga pa. Oh! Oh, no, what are they? What are they Lucy? What we ba lucky na le. I'm ba lucky. Bueno. Me. Ibi ka ma te koyo na. E ma te koyo me ne. Ya koyo. Ya ma te wa koyo ne. Go no na. What we ba lucky le ne. Go me ba luck. Ndohi. Go me ba luck, wo me ba luck le me. O ma down ku. We go ya ka me agwe eru egwu na biwak. Biwak mi na wina. We na wina, ba me wina. Ba me wina. Nri me uni oni ma. La wo ga fi ngun le gbe kede ni na pa ge. E ma. Ge wa ogu ma ewe. Ekeni la edegbe fi owe lele imegun dohun umu ibalok lele la wo wa akin la wo la gale na la wo ile Paul do ya bracket yan e sage fun gbegbo e agbekere kwa wo wa mi o akogba wo lo do block e wo lo do block e for what for we iko we mi a wo wa o wo sa gbina e mo balok iko we di gale iwi yo gale dia we balok lele me ya Odumakiti. Agarere bien wapo. Ana bien roma. Mo bono roroku takwe roro amazo wozuma aseti de no moya ugerge ezokiri we baba igwede no gwa re mi bana we make ijabo o mo na ogwe mi na imia we nu ya bi we make ijabo ezogbo ya ino le gwi we gwa lawo we atemeso Ozuo. Digo no ki 1000 naira we. Iye wo ni. Sister Mary mo. Sister Mary wa no. O lo de Mary la, bebe Mary ogbo e. O sa lo bono gun e lo de Mary la. Ye, o de Mary la ma se. Iye, we ta ma we. Apa do ko mekin. Do ko mekin. Ha kama. Iye, iya amuni bi agbe. Iya ga sili bi alawa. We mi Mary ya sili bi aye. Wa mi no mu re kiki Nigeria oye woko egbe oko yi dem oko mekin emi abo wa na emi arigwe yon na re ni yare we wa ni bo ide we o emi ri oka ma we ni yare go ni yare o te ni ya masawo e na we ni damo iye asawo ni e igo ni ma mo fo asawo ni ya wa so pane o suevare wa so pane o suevare wa so pane o suevare o de mi ri bu eni organo Mabe uzuwa mabele na gunri yaki na oni ye mani awewe ka mi me na wo buko e okukin iye abate aro mori o emiri o ka ma wewe ni yarigo ni yari hotel ni ya masawo dugi ozuo le me yaki yan ki me digo ira na wonu yari anya tani emiri o keke no ri nwa na me yo tani e ma ba ma invite we emiri o we ni yawe emiri ata mari yo emiri wa here oyo gwe na po mo so oboja ila odane nu epe oboja ila utishi e ma be we ye du na he emiri mu mo ri ane aka ma ni ga mu wa ni o bi ale ke no ma yo mo to imo wa ni ga emiri gbete ya ina mi go le ya asa no wa ni good guy ni ika ma be na wa se pe no gi ori e
ke mudia ke ba ki ope ni ke kan sin gbe wa wo yan niyan. Ìbà kí ẹ lè di à. Ni wa wo. Ẹ lè di à. Ẹ̀yin àti jẹ̀bi owó ẹni máa ya wọn yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́. O tẹ́lẹ̀ kẹ́ni rí e. Ọmọ. Brother. Yeah. Mama na wanyo. You want me amigo you are. Laro ga kia. Yeah. Ugbe tu le mu de. Brother, laro ki ma kia. Ija. Who did you? Eri pa igwa be ya. Ama o, ala back na ni ade keri o. Eleti wa dia wake ya. Akenga. Yes. Oh, we money very ma. Mamwa. Akenga my guy. Akenga. Wa fina le libaira. Ha sai. Wa fina le libaira. Bon ko won wa ko dollar o dollar iye kanu fina lele. O makan. O pare fa mi e gera do ba ogbon mi le gbe kan na gbe le won tuti lele na. Ruda e pe na gbe mi ye gbe kan na iye. Ni agbon won na ne pa gbon. E ye pe awe gbo pepe ni agbon e de re. Wa agbon na bata ki de le gbe kan. Gọọmenti àwọn ènìyàn yọ ìyẹn ẹ̀rìn náà gbọ́n yọ ọbẹ̀rẹ̀ ìrìn tí wàá di à wọ́n wà gùn kí á máa mẹ́ni akẹ́kàn òun dá ẹ̀rọ wá náà wọn ni yóò gbé ọkùnrin àgẹ́. Agarere bí ẹ wá gbọ́, anábí ẹ̀rọ wà. Àràbọ̀ mo bọ̀ nà rọ̀rọ̀ kú. Sáàpọ̀ ẹ̀rọ rọ̀. Sẹ́pẹ̀rẹ̀ wọn lákì. Ìwọ̀n ọmọdé yìí wà kọ́nù. Ọ̀nà. Ọ̀tẹ̀kẹ́. Iyi. Stabiri wa mi mina ni mina na so. Jésù. Kò sa ló bo apologo iwo ba. Wa mi mina na so. Wa mi na e. Iwari mina, Owi mina ni ene wa anwu amokoko. Mi na we se o. O mi na me segbe. Amo wo ga won. Do bo le mi na wa mo na la. Do bo le. E bo na bi ge. We mo de le anu wa o. Ile anu. Ile bo ya ni sa. Do bo le mi na wa mo. E ge no. La re do bo le. Iye ki o ya wa wo lo ila kege. Ila kege pe la ro koko. Ye ni o kira se e pa ko. E pa ni na wa le. O wa bi mu e o. We mu to fubo ya àwọn kekere. Je nu je ni bara jo o lu je bara o gele wa le. O gele wa ga o gele ga o. E be ga so to ni.
kini no wa mo se you want to down go alo oh nya oh la lo do wana ya gbe yo awo ke omo meme lari aroko yan wa aka ngwa me ti afi wana e ma gbe egbe ke omo ma de na de ke na gbon yibo ke ran baba wa te me ni hon this house is for sale bayaka owo ta kin wa na baba anya wa o wi me o wa di ike wa I have be palma na gbe yo wa e awo do ke akin omo me ade ni a u gwere do no bi me bo wi me ya tu bi me baba e na gbe egbe kan omo mare ma do ro bi o Osayi ya pa Osayi today wa gbe yo wa na omo mere o wa asa wa na okay e baya wa kin Osayi baba u he me no tai agbon e gbe no ayu e we ya da me e je me mogbon ejo abio e ta kin anya wa na wo wa ifa manopa ma para ga se yo ewo bi na iki o wa iwon wa na kin problem iro also no me do one the problem here da o wa mi me na eguale no ton wa resolve any wa igun me o ya de gbe boy me re e go paro ya ya kin baba je pa ikin wa kan ya ki o kwana na wa ga go e ge pa ya ki o kwana na wa e fa la o e ti o o wi me be ko so ma le o na ge pa o wi me e fa la para se yo e de no gugwe je wa ki o kwana are de gbe gban wa mi gbe wa na baba e gen apa yan pa ni yan la pa yan na do wa na e no baba e po ugwe o ni me ugwe ke wi mi a ti ti gbe wa mi ya ki o kwana na ga go ne da do ya sun go na wa en no wi me nwa bo o ma ko na kin Osayi ya mo we ri yu e kin e yo wa na wa na wa ke na ga go wo no nu kin ma ne we do wu ne u ti wo wa gara kwa nu do mo so me awa ta we no wa e lo to na e ba ya na do do baba iya do e iya ke pe de ba ya ma na re we am no so wa na a u le ni ya bo wo ọ̀tún wọlé sínú wa mu se yẹn bàbá ọmọ ajé mi o ọmọ agé wa mà mí. rí ká yẹ ọjà mẹ́nu tàbá ìrẹ́gbé ọ̀yà bùnà rẹ̀ wá ìyẹn o ìyá yóò kí a mọ̀. bàbá òkè àmà ẹ má ṣe bàbá ìpè arímọ̀bọ̀rí ọkọ rẹ̀ ṣe ìyá mi àdè. ògùn àìkú ìpèrè ògùn náà ti pè aláwa. bàbá wà ọ̀hún. wọ́n bí ìwé kúrò àti mọ́wé tó jẹ́ dáma wẹ̀ yìí. wọ́n lọ kí wẹ́nẹ̀ bùkà yìí èso nílò kẹrẹ òyèrè wọn. wẹ́sẹ̀ bàbá wẹ́sẹ̀. ọkọ yìí rán ìwé òun náà wà á rán yọ kí wẹ́ bùn náà lè má kọ́ mọ́ yìí fi ro. ọ̀tá màá fi rọ wúkùn wẹ́ wà á rí mí nà kàkà bọ́ ọjà ni àti. ní ká sọ irú ọ̀rọ̀ yà ni òkú ìfá ọ̀rẹ́ nù ẹ̀mẹ̀rẹ̀ wá òkú ìfá ni ìfá lè gbé kí á lọ pààyà sọ pé ẹ̀rẹ̀ yìí wúwẹ́ yìí òyà ìwà àti ìlú ẹ̀ ní ọ̀rẹ́ mẹ́. bàbá bá ọ̀zẹ̀ ìkẹ́ náà ti lè lẹ̀. pẹ̀lẹ́ lè nọ̀rọ̀ dígbà bò yìí. gómìnà ẹ̀gbọ́n bàbá. òkà ọwọ́. ẹ̀jẹ̀ wá rí ìwò náà wá lọ òkè ọ̀pá ọ̀nyà káwọn náà la. òkè ọ̀pá ni yẹ èrè ẹnu ẹ̀ ní wúrẹ̀ ẹ̀sùn wá ni wà ẹ̀zẹ̀ yóò bọ̀ wá sọ wá ó rẹ̀ kọ́ yóò bọ̀ gùn ẹ̀ gẹ̀gbẹ́ nuwaro ìwẹ̀ nuwaro ní pàkín avẹ́lá wọ̀ wá ẹ̀. bàbá bàbá wẹ̀ sí. ọ̀ ìwà àgbà òkè ọ̀pá ní sẹ́ nọ́pà nà lẹ́rìn àwọ̀
mà wọ ọkàn gbà wọ́n ní ìgbé ọ̀nà dáyé fàlẹ̀ ìgbé kí n hálò pàyà sọ́pà ẹ̀. bàbá ó dún ẹ̀mí náà máa fẹ́ mi gbẹ ó àmà mi. àmọ́ wẹ̀ kí n à yóò mọ iye jù ẹ̀ mẹ́yẹ́ nù ìwẹ̀. bàbá gùn mẹ́gùn án. yàrá ìbú ẹ̀ ní ìwẹ̀ orí àwọn ẹ̀ yóò kú ní kiri. bí a jẹ ẹ. ààrẹ ni àìtì mi pẹ̀lú wọn tú ẹ̀ ní ọ̀lọ́wọ́ ìwẹ̀. ààrẹ mi rí kùsì ẹkún ìjẹ bàbá. ọ̀nà ayáwó ẹ̀ wé ni mẹ́rin kù náà lómi kẹ́ni àti ọ̀kẹ́ wọ́n yẹ gbẹ́rù ìwẹ̀ ẹ̀ àlù ẹ̀ nù ìwẹ̀ agin àbí nù bẹ́ẹ̀ ni yàtì bọ̀ bọ́ mẹ́ ẹ̀ mẹ́rin yà rẹ̀ ẹ̀ sẹ́sì nù ẹ̀ dígbò kẹ́rin yà fẹ́rù ìwẹ̀ nù ààrẹ wẹ̀ kí wọ́n tú wẹ̀ gẹ̀ kíáwẹ̀ ní gbẹ́rin yà fẹ́rẹ̀ kò yé mọ ogun nù náà ìyẹn ní ìyá bẹ́rẹ̀ ìwẹ̀ gbọ́n náà yìí tó wọ́n. ọmọ bàbá bẹ́ẹ̀ ni orí ká ikú ẹ̀yọ. ikú ẹ̀yọ. ikú ẹ̀yọ. wọ́n náà tọ́ ilé káàdì ó kò pa ọ̀rọ̀ nígbà yẹn bí ni mẹ̀yà gbé ẹ̀ ó kò pa ọ̀rọ̀ káàdì òyìnbó ni wọ́n á rẹ̀ ọ́ pọ́nyẹ̀ wá gbé wá gbàmúná ọgọ́ yìí kó máa rí ẹ̀rí. bẹ́ẹ̀ mi kò yọ̀ ìrẹ́ ìmẹ̀wé ń gbé mi náà rẹ̀ lọ́nà ìgbé. nga ọ̀tẹ́ fò ní. ẹ̀jẹ̀ni wà á wẹ̀ pọ́ọ̀gì alẹ́ ló pọ́ọ̀gì wẹ́ gbẹgbẹ. máa gbébọ̀ rẹ̀ dèkà gbébọ̀ owó ẹ̀fà ẹ̀yà ẹ̀nẹ́ ìsẹ́ ẹ̀yà èèyàn àwọn afọ ẹgbẹ́ òyìn o. wẹ́ẹ́ sè bàbá. ìyá dá mẹ́rin òyìn rẹ̀. wẹ́ẹ́ sè. wọ́n ti bọ̀ wọ́n kí wọ́n fi bùnú yàtì wọ́n kí wọ́n fi bùnú yàtì. wẹ́ẹ́ sè bàbá. wọ́n ní kí wọ́n wà lọ. ẹ̀rọ ni màá wà mí gbẹ̀rẹ̀ ni rẹ̀ ẹ̀ bá kú. nọ́mẹ̀kẹ́ náà àti ọ̀kẹ́ ìtòbọ̀ ìwà rẹ̀ ẹ̀sẹ̀ sí zàrẹ̀ àṣẹ̀ sí ní fò. wẹ́ẹ́ máa wẹ̀ dúpọ̀ máa tú wẹ́ẹ́ yàrá ìkùnrin ẹ̀gẹ̀ kí àwọn. wẹ́ẹ́ sè bàbá. wẹ́ẹ́ ìwé ẹ̀ nẹ̀ agbóbo náà wà ó ìwé. bàbá ní bẹ́ẹ̀ kí n rí rí náà. ẹni bọ̀wọ̀ ẹsẹ̀ ìwé rí o tọ̀ ẹ̀gbọ́n owó yóò kí náà yà. ìjọba ní wàá mi ò yí ọmọ ṣe ó. Ọ̀bẹ̀lẹ̀ kébí yẹn fi wá ẹ̀ka ìgbẹ́yà fún ìkànnà yé àfúnìkọ̀ ìgbé á ní àmì ìgbọ́ná ọdẹ ẹ̀ ní mẹ́kẹ́ ìzọ̀bọ̀ ìmá ẹ̀dẹ̀wọ̀n àdúgbò rẹ̀ ayá ọ̀rẹ́ náà mi ayá sùn ẹ̀ fẹ́ràn yé ẹ̀ ẹ̀ má kọ̀wé kù ọdẹ ẹ̀ ìkẹwẹ́ yonú rẹ̀ ọ̀ agbọ́mọgbọ́mọ adìyà ẹ̀ ìrìnà adìyà ẹ̀ má sẹ́wọ̀ bò. Kemoro yo talk. Why? Koko. Mese boko wo wana. E me rafio me. Ije. Wa mi koko mi ri gbo wana bana. Oyi gedegbe get foul where there. Where you? Then you I think papa we gboko wana. Ona ve Samuel me ameni yang we get called wake up but wo ru ya mu ya lu mi kina oho. Wọ́n wẹ̀lẹ́ nínú ọ̀hún mẹ́ni yà á dẹ́rẹ̀ ẹni mẹ́rin lé oyè ọ̀gọ́. ọ̀dà mi ló gbọ́ mọ́ náà lè gbò ẹ́. ìwé wa jẹ́ náà. wọ́n òbó yà lá. emeri ẹ bá yí rẹ̀ sí. emeri mbẹ ọ bùjú wa náà rẹ̀. wọ́n fẹ́ gbọ́. ìdí àmà ẹ̀ ń wá. ẹ tira gbọ́ ẹ tira fẹjọ́ ẹ dẹ̀ tira gbọ́ wà á tira gbọ́ ẹ wọ́n tira gbọ́ yìí wọ́n kí ẹ mẹ́rin. madam wọ́n mẹ́rin rẹ̀ ni. wow. Wo is na ari oko dedegbe. Tama e. Am I see? You go lo me buy. If you go no wo. Tama e gbegbon. I do you ba we gbon oko lo ma wo nu we gbe oko lo me anu gbe ni. Demeri oko ko lo le a. E ma ta. Wo is it? Ma gbo oko. O mu hu e, o fi yen ba na wa. Am I see madam? E mo nya kwa, ame gbo oko, amu hu me as the head of the house. O ma ya. Ruta we igbo koko mu yan mu hu e no ma. Ni popo mo ku we se. Dawo na ma me wa gbon je. Ele ka wa gbe.
Igu wese ni a. Ipo bonu. Ije, what can you cut and death? Or after boy? So papa mi aru mi tamu go iwe. O wana egwa ya wa keke ere. Ije. Down the road, only ukwe emeri awa pa wa ni wa lele. Onu ke motherless. Iwa so wa. O wa so wa. Ya wo sa. Ah, wa sa o ma ha sa. Ota fo ni are tu apa iwa na re. Kata mo kere. Ya ni mama dan. Ge kere ne. Daddy. Ejo. Wa don the phone. I don't even phone. Agwa ma we. Ijo we no kai. O we phone wa with the bad fees. We not the fees. Foul fees. Up the buy. Ah. Ijo we yari last. Wa check we cupboard, Egu e je uso po bani. Wa lo we phone u sai lo make na galele. Je move. Ije move. Agbo jona. What is it? Ije e try gbo ko na o le lo road oni e. Ibi lo gba wa ri wa wu. Igwa travel. Ah. Mama mi ama wo be ya. Mama ya. Ebe no lelu ene eja. Ebe go ya fi emi we ni. Wa bo mete. No lelu ene eja, eri obeteje, oni vete so pe aso na. Go. Me what do you for so na? Ala ma yo my gbe. We mai go na ki o my gbe ni. They no try. Baby, eze yo na kuta no de. O te mo pa. On the 12 water. We know that me cabo water heavily. So mommy backyard wa. I know what Louis and beg we na. Ije. Mary, look at oni ogbe wa. Otun we deki. Ije. Baby, as this was a complete fool. Don't wait a baby. What's wa? Ono na wait a baby. Ono na. Mo fwe devil na wait a baby. Ono ma devil. Onu poye. Oni ri ma we. Ipi ugu kan e o biori o wa na do abi e o wa ni me hasayi baby no e bo ma boy na you want right Ama o agbu igbon iwa reteme iwa ka ma wegwe opiano mu re na dia eri oje mu re no da eri obeje o won ya baby ese ye o say say baby la re ese baby agite baby ona ma di eru wegwe ke te hu e make up na kia e make up na hin baby la wo la baby sere baby la o iwe nu sere no e no kan we o so te ne na egun de gbe mi office me ge akin ona ki o megbe lo correct ki na ki ha baby no I can't ni take enu e ya ku ye wait na e ho baby la wo baby ese ye baby la ese ye baby la ese ye o ta se ne ya ge akin na be abere ah that what gbe me e na mi go ya so kwa e na mi go ni ya so go ge gba what baby hands down ije oh wow what are you baba we even how mena omo ya fa omupa everything just go like that what we have na wo we e one no na unu poje daddy to man na ki o megbe ni awegete me go ya say igogwa iye mi awe ke na pa ni gba do ni ro me we to ba me bu e bu mi ade won na mi nu kwa lo iji mi what me hands down daddy enu me na bumi ade me wo me gbo e wo ma na e pa lore o dori go gia ma dori go gia yeah anytime me be wa yi wa be ge me o denu le jo wala ka won me mu e ona no mu re na dia ona no mu re no de only sell am oba o sell am oba yeah ami mata ita o ha ya iwe gi ai wa mo e ma yan egwe no e le lo ni zove here sa bo agwa mi da o sa bo begi me ni ayi begi we te mata ye me na gwe te mata ye me na e me ni me ta ba o se ra mo ba e me ni me wa ta twin o ke ma no
Ase boya manyare. Are ba we that dem enwa. Enwa me to kwa gba. Abe no to wa fo afo mu ni e be ko. E to ya we drama. Ni mezo paro wedo wa take me ude. No back. I do e video. We wa ma ya ri o. Me go ogwera won jira. Me ga ogwera o. Me bi mu. This I go we continue lu e mure o ya do go do ya short me one. That's shortage. What the guy? You guys know. Gara mu ki gwere. Me no this I will. E guy no do mamu do isa we ri mama. Do a short me. Awagwa ikwe. Stabili. Larry. Me. Oh, you but where TV? La hola, go your way by. Ladi. Oh, that heaven. Oh, yeah, vale le gbe nti am lati we. Now, we na le we adi. Ladi le du lao. Lao. Ma. Are. Why ya? Come on. Me why dey no? You last me what? O me. Come on, man. My ya got toast man. My Are. Ina where aso ya? How? Sister Bonnie, ma wa help boy to pay na asma. Ma say yen. Ma ka to sin agege ni. Ime wa ti we na yan gwi ma wa ro ahire. O ina to to se fi ni pa wo nu. O wa do ku. La o we na wa re goyo kaka, wa re goyo. Daddy. La. Are goyo. Daddy. Party we. Me. OZ. Osaziri no. Yes. Na daddy OZ. Bad combination. Are. Edo be na je. Ya de. Unu wa zuwa. Never zuwa o se we. Zuwa. Oh. Le mazo. Je we ni je. Le mazo. O be class wa. Ma gire ma finish it to this. Ni ka tu wa zo na. No. Mami, wa mi. No. Ade, kwa lo kwa ripo. We are you the street. Why me guess ni fit to go. Na prepare yan for Abuja runs. Wa Abuja. Why no ni lojin awun. La on ya muja sa meri. Eyin mi ma go wa yo e. Je ka sun re to mo e ke pari Abuja. Na bi adan wa kirikiri. Upo wa na ru e. O wa run akemu wa pa. Ma ri ta mu wewe, yin agwewe bi ari Abuja. Ka Abuja ya re webo. Daddy. Dogo mu ko se we. O no we unko ni a. Be agboyi. O me we da mo je. Ade, you are go ra yi penira. Yes go banira. Ha? Ira mi ari ya ka me no ko e wa. Keme. Awuya. Wa ku ya. Nare, ku we. Kera adori ju e bai. Ko se we go Z. Na ku wa ku be ga luwafo na ndo wa. Sister wa ku e. We na mi mo wa. If you wa de wa. Why go mo mo so you wa there. E ko le ja. Ja ku wesu. That bad blood. What up? Bad blood. Me ja ku e Ni ni area we da me. Wa ko wo na mo so se wa ku e fo wa. Emi ma jo we. O ma dog. Agbe o do la ya gbo ma so gbe. E wo be tu we ya ma. Ma ya Abuja. O ja Abuja ma. Gi ma mo gba Abuja. Ma ka Abuja re yin akwe. La mu ga me, ni mu me. Gbogbo ga ni o di me wo. Don. Ma bọ́ mi ọmọ túmọ̀ mi àdúgbò kúrò. Wọ́n bá yẹn já.
Aye. Ma. Ye. Mete wa wa. Ọmọ ko ya. Ọmọ ga su o. Ebe bi bio e. Yo ma ko ya. Eso e wo. Wa se aye no ye. Saji. Wo ko mi ami me. Bobby. Saji. Iṣẹ́ ti ṣe pé. Ye. Iya. Ó gbé ma. Ọwọ́ kàkàkàkà tí a ní tí a fẹ́ ìgbẹ̀wẹ̀. Ye. Inia. Imata. Iwo ki agbe. Uti o wa ja. O sa ya lawa. Kem nu mi enia. Ya ni yo to kan. Kere mi jo wa. O kina. Uti ane. Tu wo ki. Wo ki la wo bo. Wo ki. Wo do yi. O me la wo. O me kàkàkà. Ya ni mi yo anjo. Je matinya. Ye matinya no. Ye. Ije o me kàkàkà. Asima! Ye matinya. Egba kan me. Na ri omego. Ri omego ni. Awo se me na we. Edi no re ni joboda. Awo si edi na dori me bo ya o saje. Wa sinu. O be sa finu ku nu e. O re na do bo yan sa. O dori pa kan mi. Pa kan ni ma power ya ti. O jinia. Ini atoto. O be aro. Eye na do pe. Mo ti ana iye. Lawo yan na mi. Gon. Ona wo re. Ya go re ni pe. Ni ame akabo atwa. Ni ka bo mu re ba. No mi na pe akeje. O ma ile. O bi an sagwe. Di manasi koku. Owe awu. Ije. Uwu ire. Ya palo. Ije na mi ko da gugu ni. Je. Owo ahin mi awu ma na wa. Kawa. Ya ti se ba. Ya ti se ba. Ije ke owo ya. Ya ti se pe. Owo ni ya to ti. Owo ba ni. Ora me rent we. Ma rent we. Ina ki nai. How ba yiru nyen wo kwa. Mo gese gbugbugbugbu. O be be ria. E ki ndonu. Lao. You do me awon la no so no de. Ula mo egbegbe. Ma la o. E bo apa e bori e. We no be be na ne. Hey, we ya the place no kagbera ni a. E nu we no de. E no bia mu mi. O ko ni we boya ma ni ma. Una ga ti ka ni e di wa sila e. You talk your man in any stuff for DJ.
Ma be do wa. Yeti wa mi igunu de. Igunu wa re ge mu pa. Be to ni ki ma ye reserve on engineer. Ama sana. Ona afi mi na kan wegwe ni we me with secretary. O we na me with secretary banya me we na iwa total get ba ni ze. Mi ni ya wa ya very, mi na wa ya vela wa. Iya wa very, iya wa asa. Ona ti pay as you go. You guys rí kó ní mẹ́nẹ̀ ó wé ìmúnẹ́ wọ́ ó máa múnẹ́ o ìyọrí yẹn tó fọ́ wà sánẹ̀. Samiri. Okay. Ó wé kílẹ̀ àfihàn ìlú bẹ̀. Ó kílẹ̀ àfihàn ìlú bẹ̀. Ó ti kílẹ̀ àfihàn. Inú mi ló de àṣẹ́rẹ̀ ẹ́. Ife ní fíìmù ìmọ̀lẹ́ rẹ̀ bí ẹ ní àfihàn gbẹ̀mú wa. Igún wa rẹ̀ gbọ̀nù gé mú pa. Ó kílẹ̀ wá sọ̀nà wẹ́ o wá. Samiri o Samiri. Itu mo mi ro pa woni mo ni ja. Amazawo zuma. Alezi no moya ku. Zunda. Ma. Awowa. If you don't fear, cannot take away fear. Me. I mean, like, I be for new world. oh, do man like, and I get there. I be one like. Hihi. Oro paragbona, supo Odumakiti. Oh, do man like. Hihi. Mary, Mary. Orun paragbona supo Odumakiti. Odumakiti. Umai. What are we Odumakiti? You are Duma. Iye me. O salo boa. O. Baba. Na gogo. Ba mere. No sawo. No sa. Ya iwona. Ya ro pe ya ila gena. Iye me. Ya give me ya o si ro pa. Iye pe mo pa. No sawo yi. No sawo yi. No sawo yi. No sa. No sa. Iye me. Emmanuel! Ije! Oko. Ibu. Ije. Yake. Ima ya ke gbe agaro pa be ni na. Ije mi. Ije mi. Nosa! Emmanuel! Ije mi. Ije mi. Aga tere gira gbon ni agera gun ni. Ya gbe ni we. Pátápátá òun ẹ̀wọ̀ pàṣẹ tí ẹ yẹ ọ́ tí àwọn ẹ̀yà ọ́ tí ẹ yẹ ọ́ ìjẹ́ ìmọ̀ sí ẹ̀rọ pàmìà ìmọ̀ kẹ̀kẹ́ fún ẹ̀yẹ ọwọ́ ìnà dáadáa wò wáyé wẹ́n ni yá tẹ̀ ní ìmọ̀ ẹ̀dọ́ ọ̀sán ni ọmọ pọ̀. ìjẹ́ ẹ̀ lọ sí ìjẹ́ mi àpá yẹn ìlànà yìí. Ye fa bala na saluba. What's in it?
kwari gome. Lao igbera. Muda. Ego na. Ah, ba se ba. Kachi wa de no. Ojo ba de wa. Je on se. Mi pa mure ne. Mi pa mure ne. Wa ni. Adogwe ni no rojo sabolo. Emure ne. Adogwe. Emu na wa no je. Oba agwe. Emu na na kun. Okono adun. Okono adun sa. Ika mu doko. Oko. Oduma lamu. Odumakiti. O ya paro no so we lamu. Ogwani e. Wa wari ogwani pasukwa so fa. Ame o ya lo wan ni. Ah, ude kweti awon Oduma. O na agbo weta mame. Okun wa yo diri ofa. Onu maka me na ma egbe. Okay, imi yin yan go me bugwa enia. Ugwa. O ma do la wa na banya. Ono do megi mo gbagbo ekun a. We ze yi me. E to ya o ti meme. Imeme. Wo wa ja meme na gwe. Okay, what's matter you? What's wrong with you? Wo loko. Na ekwe ze yi we se we wa wo enwe na mo. Odumakiti. Ọ̀gá. Aya we ku. Ọmọ nu keregbe. Gerare no ke gavie. Gijwere no ke gavie. Nu ge kari me ogbo ọmọ. Gemerire no ke avie. Emerero wa ni a. O de lugbe a. Ero wa. Wa avie de merero wa iwa so ara ni. Iwe ze we. Yaka. Wakae. Wakae na even weta I mo ba ho. Me ma even we kai. Wa su gba kaka. Oh na no mo rewa. Ewo wa re no do wa. Ja. Ọ̀nà àkọ́kọ́ jí ọláwẹ́ kọ́kọ́ jí Odumakiti ọ̀gá òkè ọmọ àwọn ọmọ àmì àmì ọmọ àmì rà anábì dátìvò Odumakiti a kò rí ọ̀rọ̀ ní gbé ìgbìnàgẹ́rẹ́ wà gbúrò gbọ̀dọ̀ ní mọ́kẹ́ kí ìgbò bì èmèrè àríyá yìí ni ẹ ní ẹgbẹ́ ṣe slip of hand ẹ̀ náà gbọ̀ bì gàhùn ẹ̀rọ ìṣàlọ̀ ọ̀yá mẹ́ ẹ̀rọ àwọn ọ̀yá yẹn Wewe. Eme yo kai. Ere wasena. Ena baba. No am wo nu e wo da se wa. La wa we talk and believe me. Ni aka mo ya we me. Any water wa finance technology. La Talk and believe. Oh you know where eme no keke me ni wori ata. No me we go. Igo ki wo no me no amu nu e. E wa na baba. Opa ma eta na me. E gas lana po wo ge wa ni. Baba la wo ge we me. Ake mi ko dori e go fun ze ka ni mi wo we. Imi no ye me. Ya se ti o e. Afi mare ba ye. Iwu na we o ye no. No ki we bu aje mama ba ku. O ye we ya se ti o e. Papa no ye me. Ofu mi e be no ya fian re we ya kan. Ku ego me me fian o di gbagbe. Nko na ye me. Ani ni ya na 10,000 naira re. Iyu ye. Is 10,000. 10,000. Ave. O wa gba. 10,000. Wa ya wo mu egbo mi me. Kuri ye won to. Du mo megbe.
Wakpa. Mete we you got me wata o million. Huh? We million ya wata. You want the urgent. It's okay. Oh no. 2000. Two na we ya danyo. Oh, that's so man. Wala wa the urgent la wo. I be always place anyway. You go again. After 10. Onyo ogigbe. O te ki won ya se do ge iweva to gbe se dia wo na. Ya we hewe. Ni be na. O ma sai. Eni akele wuze. Wa se o. Ya ro yo. O ka sa gbe vai se ma na e o. Be a we hewe. Wa se baba. Ile fe we. Fe we. Me pa ere ye me go. Ti me afia ba ego. Huh? Maintenant, il y a 10,000. Hey, whoa. I'm 40, I'm 50. Hey, I'm a bon. Ah, you know, wow, you know. Why, we're going to go. Why, go. You make nothing go no polo. Ah, it's been a amigo. Me, amigo, maybe I live about what. I'm la. Oh, they're good. My la. Kaye. Laleze. You tell me na be say. Come here. Do ma. Honey. Huh? Oh. I love. Then I love what? Oh, egbe ko na we. Yeah. Where me not ta? What I love you. Yeah. Kaye. Yeah, we marry go never tell you. Yeah. Why marry there? You don't 1,000 no yard you kwa. You don't marry go no. Origo me. Emi go itana. Ido tamu wa wi àwọn okigbera mi. O se ni na ti ko pe ha. Egbe me na momo wa fún. Oja yan ade. Wa do ma mo wa ni ya vi e ni ade. Bẹ́ẹ̀ mi ló ṣe di sí mẹ́fì. Dẹ́gẹ̀ òpá kan wọ́ọ̀ yí ẹni kẹyà mọ́kògùn ẹ̀. Okú ẹ̀wọ̀n ya mọ́kògùn ẹ̀ náà mọ́ bí dòdògùn méjì. Ọ̀ní. Uzaga. Láwo. Ní máa dó láwo wà. Dúgà náà kí. Ọ̀ní. Yé. Ọ̀ní ìgá láwo wà. Ọ̀nà kìnnà. Àìbíyẹ wà sọ́nà. If you were. Skodomi. Àìbíyẹ wà sọ́nà. Skodomi. Ẹ làwọn náà. Ẹ lámì kàkà bọ́kọ. Ani balawa. Eso wa na no. Ani Ela me ko. Ọmọ. Kiro me. Ya fi enere ni ade. Wa ila me ko la. Ya fi enere ode o. Ide ya fi enere. Ọmọ náà ìgbésọ́ bá òwò. Ìyá kí wọ́n gbọ́n ẹ̀. Hey! Kí ló máa gbé wọn?
Daddy. Oh yo. Daddy. And I said, oh yo, Sayi. Daddy. Sayi. Osere kakaka. Kuma kama wewe di medi ute wo wose wo di medi. Ah wose me medi we adi. Wose me no na. Daddy, we ni kibedio. Daddy ati enya. Daddy ati e. E meje do ati daddy. Na. Agwa, o se no bi me. E daddy agbon ya fe ti me. Una no wi kiki na ya fe. E daddy ati me. E la you akan we ti we bo. E daddy ati me. Boy bi ra we di. Eyin bi ra. Eni e wa no koto adi. Ege ni re no kwa na wu. Ere no kwa igwa na kwa bio e. O yira ati e daddy. To yes ye ra. Ume on de Yoruba ati Iyabo. Oni no we iyin are ni. Oni Iyabo. Daddy. Ere no kwa wu ni, ere no kwa no ku ni. Yon wa la ni. Oni no we ra no kwa re. Eyan e din ra na no ragbon na ni. Jimi. Wa lo ise so nu wala wa ki me ya na je me na. No na ti we. Be ya na. Wo ri pe o gele fi an yo no ke ya no. E da ti we.